Africa Content TV. Bàbá mi Àkànní òṣèré èso. Àṣẹ 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 àbá. Bàbá mi Àkànní òṣà lọ ra mọ́tò fún àwọn Ọ̀yọ́mèsì yìí o. Spider. Ẹni súnmọ́ ọba. Àyọ̀dẹ̀ gbádùn ọba. Ẹni súnmọ́ ọba. Àyọ̀dẹ̀ gbádùn ọba. Dìgbòlugi tí ẹ̀yà. Ẹni súnmọ́ ọba. Ẹni súnmọ́ ọba. Àyọ̀dẹ̀ gbádùn ọba. Ẹni bá súnmọ́ ọba. Àyọ̀dẹ̀ gbádùn ọba. Ẹni súnmọ́ ọba. Àyọ̀dẹ̀ gbádùn ọba. Dìgbòlugi tí ẹ̀yà. Ẹni súnmọ́ ọba. Ẹni súnmọ́ ọba. Àyọ̀dẹ̀ gbádùn ọba. Ẹni yóò lò. Máa bá ṣẹ̀rẹ̀ lọ Àkànní. Máa bá ṣẹ̀rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa tẹ̀wọ̀ lọ. Ẹ̀mí yóò lò. Àkànní nìkan iṣẹ́. Àkànní ìfúnṣẹ́ mi lóye. Lọ́tún ni Àkànní òṣà. Kábíyèsí kú bàbá yẹn. Kábíyèsí olórí ọba ilẹ̀ Yorùbá. Kábíyèsí olórí ọba ilẹ̀ Yorùbá. Àṣẹ òun lẹ́mi yóò lò. Àṣẹ. Kábíyèsí o. Ẹ̀mí yóò lò Sàámú Aláàfin Ọ̀yọ́, ẹ̀mí yóò lò. Ẹni súnmọ́ ọba. Àbá mi ẹ̀mí yóò lò. Kò ní mú jẹ. So ni o. So wọ́n bá wọn. Wọ́n ní ẹ má ti pa náà. Èkó bẹ́ẹ̀ tẹ́kọ̀tẹ́kọ̀ láti ṣíjó kalẹ̀. Ẹ̀ṣọ́ àtàyà ìjáde. Alájọ ló gbé ló gbọ́dọ̀ ló gbé. Ọ̀ya. Ọ̀tọ̀. Reverend, Bàbá ló bá jókòó, wàá dúró sẹ́gbẹ̀ẹ́ bàbá. Bàbá lájókòó, wàá dúró sẹ́gbẹ̀ẹ́ bàbá ni. Àṣẹ. Ikú bàbá yẹyẹ.
láti bàbá wọn. Akọni ni jọ. Akọni ni jọ. Àwa ti súnmọ́ ọba, à ń jẹ gbádùn ọba. A kú oríire lọ́dọ̀ o. Ẹ wo gbóró wo. Rí iṣẹ́ wa. Ẹ wo gbóró wo. Ẹ jẹ́. Wọ́n kàn gbọ́ yájà ní ìlú. Akiosa. Alhaji Tumeyin. That's me. Oníjẹ́ sáré mi o. Àwa ilé mọ̀ wá o. Ẹ ní ṣubú dànù o. Bí wọ́n ti wà nú ẹ̀ báyìí, gbogbo tẹ̀ ń wá ní ayé ọdún ọ̀jẹ̀ máa rí. Ògún ni Ògún ò ní fẹ́ ẹ̀jẹ̀ yín wá. Ọ̀là láwùlà. Kọ̀ kábíyèsí o. Èyí tẹ́ sí kò ní rẹ̀ yín o. Àlékún rẹ̀ lọ́mọ tó kún yín o. Yóò gbádùn yín dáadáa. Èmi sọ fún yín pé bàbá ti ń lo 52 ẹ̀ lo 89. Ó ní tẹ́ yìí ni o. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ẹ̀wà ní sàárẹ̀ pẹ́. Kò ní ṣẹlẹ̀ sí yín. Kò ní wọlé ayé yín. Tí ògbó kò ní ṣe yín. Ìgbàkẹ́wà ló lé ayé ẹ̀ ní ṣàìsàn pẹ́. Àwọn bàbí ló ti yín o. Ọlá kùwẹ́tà ilẹ̀ eriwo. Bàbá mi ake ní ìjà ìlà yà. Tiye di méjì onílà yàtọ̀ bàbá wa káàdì fún bàbá yìí ni. Ọdún fẹ́ mú mi ọgọ̀ ọdún mi tó ń bọ̀ lẹ́yìn. Wọ́n yẹ fọ́ kẹ́yìn balẹ̀ ẹ́ tọ́ mọ́tò yìí kò ní mú ìjà yín o. Ẹ mọ̀ lórí ẹ mọ̀ bò ó. Ẹ bá ti gbé jáde sábúkà kò ní ṣe yín o. Táyọ̀ ní fọ́nà yín lọ. Táyọ̀ ní lọ́wọ́ máa yín lọ. Gbogbo kàdá máa pé péré kiri. Ìyá wá sí gbéyàwó síbí àtọ́ ma. Ẹ mọ̀ lórí ẹ mọ̀ bò ó. Kó n kéjù lẹ́sẹ̀ o. Kò ní ṣẹlẹ̀ sí yín. Àdúgbò kò ní wọlé ayé yín o. Ẹsẹ̀ tó gbó kò ní ṣe kò ní sọ àmọ́ yín o. Ọlá aláwòlá. Ẹ kò ní ọmọ kò ní mú jẹ. Ọlọ́kà ní ìlú ọba wa. Ọlọ́kà ní ìlú ọba wa. Ìlú ọba níwẹ̀ fowó jáde wa. Aláàfin tí o fẹ́ méjì. Ọba tiwa, ìlú tó bá nírú ẹ̀ ẹni kó mú jáde wá. Ọba Aláàfin tí o pé méjì. Òun gàgà lólórí ọba.
ọkọ̀ yìí epo ní òmù kò ní mú jẹ. Ọwọ́ ti bẹ̀rẹ̀ báyìí ní dúró báyìí lọ́dún tó bẹ̀rẹ̀ ní ìlú tó yẹ. Bẹ́ẹ̀ ni ó rí àwọn alálẹ̀ Ọ̀yọ́ gbà. Yes,